ó lágbára o. King Saheed Osupa ní MC Oluomo àti Tafa Sego pé wọ́n bá ara wọn jà rárá o, pé orí ọwọ́ làwọn méjèèjì ń bára wọn ṣe pé ká ní àwọn méjèèjì ń jà ní Èkó á ti dàrú jù báyìí lọ. Ẹ̀yin tèmi ṣé lóòótọ́ ni? Mo tún kí yín káàbọ̀ sórí ìkànnì DigiNaija Television. Ṣé dáadáa ni mo tún bá yín ní dédé àsìkò yìí bò lójú ọjọ́ lọ́dọ̀ tí yín. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ National Union tá a ti mú wá láti bí ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀, King Saheed Osupa nínú fọ́nrán yìí ni wọ́n tún ti ṣàlàyé wípé MC Oluomo àti Tafa Sego pé bá a ṣe mọ̀ wọ́n pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni àwọn méjèèjì tẹ́lẹ̀, pé eré lásán ò ní wọ́n fi gbogbo ayò tí wọ́n ń play láàrin ara wọn ò ní wọ́n fi ń ṣe, pé wọ́n kàn bára ṣeré ní pẹ̀lú àwọn òkò ọ̀rọ̀ burúkú tá a máa ń gbọ́ táwọn méjèèjì tí wọ́n máa ń sọ lura wọn. Tẹ́ máa rí táwọn Sego Nation tí wọ́n máa sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Oluomo, táwọn Oluomo Nation náà wọ́n máa sọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Tafa Sego. Wọ́n ní eré ọwọ́ lásán làwọn méjèèjì jọ ń ṣe, pé ká ní wọ́n ń jà lóòótọ́ ni. Nǹkan tá à ń wí kọ́ la máa wí, gbogbo nǹkan ti dàrú jù báyìí lọ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n nítorí pàápàá jùlọ ọ̀rọ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀rọ̀ epo làwọn méjèèjì ń jà sí, pé kò sí sẹ́nìbọ̀dì tí wọ́n máa gbọ́kọ́ fún pé kó roko tí ò ní roko sí ọ̀dọ̀ ara ẹ̀. Kálukú náà ni ó fẹ́ jàjà pé kó náà róúnjẹ jẹ, kó náà ríbi tó ga dé, kó náà ríbi tí ó ga dé, kó náà dépò gíga, kó lè rí oúnjẹ, kó lè rí jẹ dáadáa. Pé therefore kódà bàbá tiẹ̀ wọ́n bá ní káwọn fúnra àwọn gan páwọn opportunity láti du ipò yìí, àwọn á du ọ̀rọ̀ ipò ni. Therefore a lè sọ wípé MC Oluomo àti Tafa Sego wọ́n ń bára jà ni, pé wọ́n kàn bára wọn ṣe eré ọwọ́ ni. Ṣùgbọ́n ṣá ẹ̀yin èèyàn mi, pẹ̀lú gbogbo ohun tá à ń rí láàrin wọn, ṣá lè sọ wípé lóòótọ́ wọn ń bára ṣeré ni, pé wọn jà rárá. Má dá ẹ̀yin èèyàn mi lágara jù. Ẹ jẹ́ n gbé fọ́nrán ọ̀hún wọlé ká gbọ́ gbogbo nǹkan tí King Saheed Osupa tí wọ́n sọ nínú ẹ̀. Kẹ̀dẹ̀ máa bá mi fòpínìọ̀n tí yín lórí ẹ̀ sí kọ́mẹ́ǹtì. Fọ́nrán yẹn rí. Èèyàn ìdè mùsùlùmí ní MC wọ́n ṣeré ni kò sí jà tó bá ń jà gbogbo ìwádìí dàrú. ọ̀rọ̀ pẹ̀lẹ́ lẹ́yìn bàbá àzùlẹ̀ ọ̀rọ̀ Mùlánì. anybody fẹ́ jẹun mi náà fẹ́ jẹun tọ́pẹ́ fún mi láyè máa dùn. Sego Nation, Sego Nation, Sego Nation. Ọ̀gá wa Tafa mi Sego Nation. Fífi la fífi o, fífi la fífi o, tó ń fira ẹ̀ bọ́ríṣà. Olówó ayé fire tó jọjú jí mi. Alágbára ẹ̀bìrún tí mo fẹ́ jí mi. Òṣùpá Sáyìdì ọmọ tó ta ìfàgbà ní. Ẹ̀já fà lọ́wọ́ sókè kó dológo àgbáyé tán. Ó lágbára ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu King Dr. Saheed Osupa yìí. Ẹ̀yin tèmi ojú wo lẹ fi wò? Ìyàwó ló kọ sí yín. Ṣàlè sọ pé lóòótọ́ wọ́n kàn bára wọn ṣeré ọwọ́ ni. Because gbogbo wa la ti ń gbọ́ bí wọ́n ṣe ń fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn, tó ṣe pé àwọn Sego Nation wọ́n yìn wọ́n láàbọ̀ fún Oluomo. Anyway tán bá ti rí wọ́n á fẹ́ dọ̀tí ẹ̀, wọ́n á fẹ́ sọ̀rọ̀ àbùkù sí i. Bẹ́ẹ̀ sì ni àwọn Oluomo Nation náà, àwọn náà dákẹ́ láti máa sọ òkò ọ̀rọ̀ òkò àbùkù ránṣẹ́ sí Tafa Sego. Ṣàlè sọ pé wọ́n bára wọn ṣeré náà ni. And gẹ́gẹ́ bí nǹkan tí King Saheed Osupa sọ náà wípé ọ̀nà àtijẹ́ òun lọ̀rọ̀ ipò tí wọ́n ń dù láàrin ara wọn. Bẹ́ẹ̀ kò sì sẹ́nibọ̀dì tí wọ́n ní ó ní àǹfààní láti du ipò kan tí òun náà ní gbìyànjú láti dù. Kí ló opinion ti yín? Ẹ máa bá mi sọ sí comment. Ká tó wá máa lọ, ẹ jẹ́ ká ka 1 or 2 comment lábẹ́ fídíò yìí ká tẹ̀ gbọ́ opinion 1 or 2 people náà, ká gbọ́ nǹkan táwọn náà sọ nípa ẹ̀. Ajibade Idris ní a wise man no dey take side or inherit another man's enemy. King Saheed Osupa Akorede Ọba Orin. Okay. Afiza Adekunle ní wallahi you are saying truth. If it's real, all what Zaria is doing in Oshodi, ọmọ nǹkan ti bàjẹ́ jìnnà. Mo fi pé nǹkan tí Afiza Adekunle ń try láti gbìyànjú láti sọ fún wa ó ní wípé ká ní pé wọ́n ń jà lóòótọ́, pé MC àti Tafa wọ́n rí ní bára wọn jà pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní nǹkan ti bàjẹ́ jù báyìí lọ. Ṣẹ́yìn náà agree? Ẹ máa sọ opinion tí yín sí comment. Ridwan Adio Ṣọ̀gáolú ó ní I love you King Saheed Osupa, bó ṣe jẹ́ nìyẹn o. Okay.
okay wọ́n ní bó ṣe jẹ́ nìyẹn. So a lot of people ló ń agree pẹ̀lú King Saheed Osupa lábẹ́ comment wípé bó ṣe jẹ́ òun ni wọ́n ṣe sọ yẹn pé lóòótọ́ àwọn méjèèjì ò bára wọn jà, wọ́n kàn bára wọn ṣeré ọwọ́ ni. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi, kí ni opinion ti yín? Ṣẹ́yìn náà nígbàgbọ́ nu wípé wọ́n bára wọn jà, wọ́n kàn bára wọn ṣe eré ọwọ́ ni? Ẹ máa sọ opinion ti yín náà sí comment. Ẹ má wá gbàgbé láti máa bá mi follow DJ Naija online lórí Facebook, link tó wà ní comment section video ó máa gbé yín tààrà lórí Facebook page wa. Tẹ́yìn bá dẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi náà lórí YouTube, ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí. Ẹ máa like and share video yìí kó máa lọ káàkiri lórí ayélujára. Kémi àti yín ká tó pàdé láyọ̀ àtàláfíà. Ẹ ṣé tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.